Africa Content TV. Àyìndé Musiliu ọba kó má gba àṣà lọ́wọ́ Oluomo Musiliu MC Àyìndé Musiliu ọba kó má gba àṣà lọ́wọ́ rẹ̀ ibi Àyìndé ti pé 50 yìí o ọba má fi ráàyè tọrọ mọ ẹni Àyìndé wọn fẹ́ ní fọ́rọ̀ ọkọ MC orí ẹni ló ń yà níláárí Àyìndé Musiliu Oluomo Àyìndé Musiliu ọba kó má gba àṣà lọ́wọ́ rẹ̀ àgbáyé pẹ́kan ni o MC pé 50 ní èní o àgbáyé pẹ́kan ni ó ti jẹ́ unit chairman náà rí àgbáyé pẹ́kan ni ó jẹ́ board chairman náà rí o àgbáyé pẹ́kan ni ó jẹ́ treasurer ní Èkó àgbáyé pẹ́kan ni ó tún ṣe chairman ní Èkó Àyìndé àgbáyé pẹ́kan ni ó wá jẹ́ president nísẹ̀yìí o àgbáyé pẹ́kan ni ẹ̀mí gígùn f'Àyìndé àgbáyé pẹ́kan ni àlàáfíà f'Àyìndé o àgbáyé pẹ́kan ni MC pé 50 ní èní o àgbáyé pẹ́kan ni Àyìndé mo mọ kíákíá MC ó pé 50 nílé ayé Àyìndé Musiliu Oluomo mo máa fọlọ́sọ Musiliu MC Musiliu ó ti dìjáyà ìbẹ̀rù nìyẹn ẹ̀rù rẹ tó bà ìwọ ló dídí ọmọ láàrin àwọn ọmọ bí wọn bá ń bẹ ní Naija tí ó bá fi tiẹ̀ ṣe national ó ṣíọ̀dù kò ní oúnjẹ Èkó jẹ wàláì dára yìí kò lè rómi Naija mú Àyìndé níjọ́ àti bímọ tuntun ló ti dọ̀tá wọn MC ọmọ fẹ́mọ̀ rákòrò wọn ló mọ̀ ń jalè Àyìndé ebi ń pọ̀ ọmọ rẹ nìkan ìyá ń jẹ ọmọ rẹ èèyàn MC ọmọ rẹ ní fóònù tọ́ ọmọ rẹ ní fóònù sísì ó forí oyè sórí olórí kò forí oyè sórí olórí mọ́ Àyìndé ó wá dìṣẹ́ yìí ẹ wá ń bínú ẹ gbógun dìde ẹ gbọ́ tẹ́ kalẹ̀ ẹni kí Musiliu kò mọ jẹ Àyìndé kọ́ má fẹnu bà àwẹ̀ jẹ́ o Oluomo Èkó kọ́ má fẹnu bà àwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ rántí ọjọ́ òkun rẹ kó sáyẹ ká gbàgbé ọjọ́ òkun láyé Àyìndé ayé tó tó ara kò má lè yé wọn tí Musiliu ti rán ọmọ ẹ̀ máa wí wíwí ní tẹ̀wé nílé àárọ̀ ẹ̀ máa sọ Àyìndé sísọ ní tẹ̀já nínú mi kò sọlọ́dẹ tí ó fi bọ̀pá àwùjọ ní Àyìndé ẹ bá múni wá o mo fẹ́ sọ̀rọ̀ sáwọn tí ò fẹ́ bá ẹ ṣe. Èní ni ọjọ́ ìjọ ayọ̀ ẹ̀yẹ èní ni o ọjọ́ ìjọ ayọ̀ ẹ̀yẹ ẹ jẹ́ ká bórin ṣe dúpẹ́ fọlọ́run tó ṣọ́ ẹ̀dìwò yìí Aláàjì Musiliu Àyìndé o ogun àtọ Àyìndé ìgbà ọdún kan Àyìndé ọmọ Akínsànyà o bó bá jẹ́ kíkó ẹ oko bó jẹ́ yíyà ẹ ó yà o ẹ wo bá Àyìndé orí ń ná bó jẹ́ kíkó ẹ oko bó jẹ́ yíyà ẹ ó yà o ẹ wo bá Àyìndé orí ń ná. Alhaji Àyìndé Musiliu Oluomo president gbogbo national union ó gbọ́ àtọ́ Àyìndé adé Musiliu mi bàbá ẹdúnjàbí adébísí mi àbí bátù adébútú náà ní kí ẹ Àyìndé adé adébútú mi àbí bá adébísí mi ó ní kí Musiliu Àyìndé ọmọ wa kì í sọ̀yà ìṣọba àbdẹ o òṣọjọ́ bí ẹ àbá ẹnupẹ́ ọjọ́ àbí ní báwa sábà ọjọ́ àbí ní báwa sábà o Musiliu Àyìndé o Àyìndé ogbó àtọ́ ẹ̀ Àyìndé o Àyìndé adébísí àbí bá ní kínkì ẹ̀ Àyìndé o Àyìndé
ọmọ Adébútú lónìí nkí ẹ̀ Àyìndé long life and prosperity ìgbádùn ọdún kan ọ̀gá wa president Musiliu Àyìndé Akínsànyà Oluomo